Ó lágbára o, ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí Funke Akindele ṣe bí wọ́n ti ń sìnkú Ògògó lọ́wọ́ tó sì mú káwọn èèyàn kí wọ́n máa sọ̀kò ọ̀rọ̀ burúkú lù ú lórí ayélujára. Ó lágbára lọ́pọ̀lọpọ̀. Ohun náà sì ló da gúgúrú sáwọn èèyàn lẹ́nu báyìí tí wọ́n sì ń rún wọ̀mùwọ̀mù lórí ayélujára. Dayọ̀ Amusa tóun náà jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa, òun náà ti bọ́ síta láti yànnàná nípa ẹ̀sùn táwọn èèyàn fi kàn nípa fọ́nrán tó jù sórí ayélujára nígbà táwọn èèyàn sì ń sunkún bàlàbàlà lọ́wọ́ ní ti Ògògó, ọ̀kan lára àwọn akẹgbẹ́ rẹ̀ èyí tó ṣaláìsí. DJ Chicken náà ti bọ́ síta o, ṣé wọ́n ní gbogbo wa pátá báyìí la jẹ gbèsè ikú, àìsí ìfikú yọ ni, ṣùgbọ́n DJ Chicken òun ò mà rò bẹ́ẹ̀. Ṣẹ́yìn náà ti gbọ́ àwọn kò bákùn gbé ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sí ní sọ sí Ògògó lọ́nà ọ̀run. Èyí ó mà káni lára lọ́pọ̀lọpọ̀ o, kódà níṣe ni àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀rọ̀ náà báyìí, wọ́n sì ti ń gbà á bí ẹni gbàgbà ọtí. Afa Akíìmù tó gbé àgbo lọ fún Ògògó nílé ìwòsàn náà, òun náà mà ti bọ́ síta láti fún àwọn ẹbí Ògògó lésì ọ̀rọ̀ àti ẹ̀sùn tí wọ́n fi kàn án. Báyìí náà sì ni òun náà ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ní orí ayélujára, kódà níṣe ni ó yànnàná ara rẹ̀ tó sì wẹ̀ tó yán kànkàn. Òun náà ni àrígbọ́ o. Ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí Yínká Quadri náà ṣe níbi tí wọ́n ti ń ṣe òkú Ògògó, níbi tí gbogbo àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní sunkún tí wọ́n sì ń ṣe ẹ̀yẹ ìkẹyìn fún. Èyí náà sì ni ohun tí Yínká Quadri tóun náà sọ níbi ayẹyẹ òkú náà. Ó lágbára lọ́pọ̀lọpọ̀, kélédùà kó má jẹ́ ká máa rí àyọkú ni o. Ẹ wá rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ mùkúnnú àti ìgbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹ̀lifẹ̀li àti bó ṣe ń lọ nígboro ayé. Àwa ò ní jẹ́ kí tí yín ó di sí o. Iná dilẹ̀ lẹ́yìn asunsun jẹ, kódà ojú towó ojú tún ti gbìyànjú náà. Ó lágbára lọ́pọ̀lọpọ̀. Báyìí la ṣe rí Yínká Quadri tóun náà jẹ́ ọ̀kan pàtàkì àti àgbà òṣèré lágbo òṣèré ilẹ̀ Yorùbá. Bá mi mọ̀ bara jẹ́ lọ́pọ̀lọpọ̀ níbi tí wọ́n ti ń ṣe ìsìnkú fún ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́. Kódà níbi àti gbọ́ gan ọdún kan náà ni wọ́n bí àwọn méjèèjì, kódà oṣù ẹyọ kan ṣoṣo báyìí náà ni wọ́n gbà lọ́wọ́ ara wọn. Ó lágbára lọ́pọ̀lọpọ̀. Wọ́n sì tún wá jọ jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ lágbo òṣèré tó jẹ́ pé ibi ẹ bá ti rí ibẹ̀ náà lẹ́ ti rí bí òun náà ni ọ̀rọ̀ àwọn méjèèjì lágbo òṣèré. Ẹ wá wo bí bákọ́gi bó ṣe ń soje níbi ìsìnkú ọ̀hún. Níṣe ni bá mi Yínká Quadri àwọn ò máa lè pa omijé wọn mọ́ra, níṣe ni wọ́n ṣà ń sunkún bí ọmọ ìkókó. Ó lágbára lọ́pọ̀lọpọ̀. A kí wọn wípé wọn kú àtẹ̀mọ́ra. A sì tún rí bí àwọn ènìyàn náà bí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣùgbà wọn. Kódà ọmọ èyí tó jẹ́ ọmọ fún Ògògó ó ní kí wọ́n yá mójútó Yínká Quadri fúnra rẹ̀ torí wípé gbogbo ìgbà báyìí òun ló máa ń wà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn. Kódà níṣe ni ó gbárùkù ti bàbá àwọn gbágbágbá nígbà tó wà láyé. Ọ̀rọ̀ yìí ó ga lọ́pọ̀lọpọ̀. A kí wọn wípé wọ́n kó àtẹ̀mọ́ra. Eléyìí kò sì ní jẹ́ àkúfà láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa. Bẹ́ẹ̀ bá wá gbàgbé, ṣé ẹ rántí pé àáfàá kan tí wọ́n ń pè ní àáfàá Akíìmù ó mọ̀ gbé àgbo lọ fún Ògògó ní ilé ìwòsàn nígbà tí ó wà lórí àárẹ̀ yìí. Nígbà tó gbé lọ fún tán tí gbogbo ẹ̀ tó sì ti dé ọwọ́ Ògògó ló bá bọ́ sórí ayélujára tó sì bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ náà tó fi ń kakọ lórí ayélujára tó sì bẹ̀rẹ̀ sí ní sọ ó ń fọ́n tuurutu lórí ayélujára. Ẹ̀yìn ìgbà náà la rí tí ọmọ Ògògó jáde síta àti àwọn ẹbí rẹ̀ mìíràn tí wọ́n sọ wípé nǹkan tó ń ṣe yìí kì í ṣe ohun tó dára rárá, pé kódà àwọn kábàámọ̀ wípé àwọn sọ ibi tí Ògògó wà fún àáfàá náà, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ pé kò yẹ kí irú ọ̀rọ̀ báyẹn kó máa jáde lẹ́nu àgbàlagbà, ẹni tí ó jẹ́ wípé níṣe ni àwọn ń tọ́jú rẹ̀ lóòótọ́ tó sì jẹ́ pé bó bá tiẹ̀ wá jẹ́ pé àwọn ò fẹ́ jẹ́ kí àwọn oníwòsàn náà káwọn mọ̀ pé wọ́n gbé àgbo wọ inú ilé ìwòsàn wá, bí yóò ti bọ́ sórí ayélujára láti máa tú àwọn pẹrẹpẹrẹ àwọn òfófó ọ̀hún náà rí. Bó ti sọ̀rọ̀ yìí tán lẹ́yìn ìgbà náà òun ni àáfàá Akíìmù fúnra rẹ̀ ló bọ́ sórí ayélujára tóun náà sì bẹ̀rẹ̀ sí ní gbárùkù ti ara rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní sọ wípé bó bá jẹ́ wípé òun ò fọ́n tuurutu lórí ayélujára ṣùgbọ́n ohun tó dá òun lójú òun náà ni òun ń sọ lórí ayélujára. Ọ̀rọ̀ yìí kì í sì ṣe òkú òru débi pé àwọn wá ń bò ó mọ́ra. Gbogbo èèyàn náà ló mọ̀ wípé ara Ògògó kò yá nígbà tí ó wà láyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àáfàá ọ̀hún ló bá bẹ̀rẹ̀ sí ní sọ nípa ara rẹ̀ wípé kí wọ́n yé sọ ọ̀rọ̀ sóhun o àti wípé kí wọ́n má fi ibi ṣú olóore
lóore pé oore náà ni òun ṣe kí wọ́n má fi ibi sú òun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n àwọn ẹbí yìí náà àwọn náà gbà wọ́n ní nǹkan tó ṣe yẹn kò bójúmu rárá àti wípé ó kù díẹ̀ káàtó kó sì ṣe nǹkan tó yẹ kí àwọn máa bá lọ́wọ́ àgbàlagbà. èyí náà la rí gbọ́ tààtún ni a mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wọn tẹ́yìn náà bá rí sí ẹ bá wa fi sí abala àríwísí ìyẹn comment section tó wọ́n ní àìfikú yọni àti wípé gbogbo wa pátá báyìí la jẹ gbèsè ikú kò sì sẹ́ni tí ò ní kú ọjọ́ olúkálùkù ló kàn yàtọ̀ọ̀tọ̀. ọ̀rọ̀ yìí òun mà ní DJ Chicken ló bá gbé wá sí orí ayélujára ló má bẹ̀rẹ̀ sí ní fọ́n tuurutu ló máa ń fi èpè ránṣẹ́ sí ògògó lọ́nà ọ̀run bí wọ́n ti wá ń bí tó wípé kí ni ògògó ṣe fún un àti wípé kí ni nǹkan tó ṣẹlẹ̀ kó máa rí ohun kankan sọ ṣùgbọ́n bẹ́ẹ̀ náà la ṣe rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti yabo ìkànnì rẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ kò bá kùn gbé ọ̀rọ̀ sí wípé níṣe ni wọ́n ó tuntun gbé lẹ́ẹ̀kan sí láti lọ sẹ́wọ̀n pé ẹ̀wọ̀n ló máa kú sí àti bẹ́ẹ̀ lọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ báyìí òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ sí wọ́n ní bó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí Ṣèyí Tinubu lọ́jọ́ sí náà tí wọ́n fi lọ gbé lẹ́wọ̀n kó tó di wípé àwọn ènìyàn wá bẹ̀rẹ̀ sí ní bá bẹ̀bẹ̀ wípé kí wọ́n fi sílẹ̀ nínú ẹ̀wọ̀n tó wà léyìí ó tún ti ń pèsè òmíràn báyìí ṣé nígbà náà ó sọ páwàdà lòun ń ṣe ṣé eléyìí náà ṣé àwàdà náà ni ó tún lòun ń ṣe ni ọ̀rọ̀ ọ̀hún ó ti wá ń lọ́rọ̀ tó lórí ayélujára báyìí kódà àwọn èèyàn wọ́n ti ń kàn sí àwọn ìdílé ògògó wípé wọn ò gbọ́dọ̀ má fi ọlọ́pàá gbé DJ Chicken o látàrí àwọn kò bá kùn gbé ọ̀rọ̀ tó ń sọ. báyìí náà bá sì mọ̀ bẹ́ẹ̀ bá gbàgbé tẹ́ sì rí gbogbo ẹ̀ tẹ́ ṣàkíyèsí dáadáa ẹ rí i pé gbogbo àwọn tó ń sọ̀rọ̀ nípa ògògó dáadáa báyìí òun ni wọ́n ń sọ nípa rẹ̀ àti gbogbo àwọn tó gbárùkù tí gbogbo wọn pátápátá ni wọ́n ń sọ ohun tó dáa nípa rẹ̀ bó ló ṣe wá jẹ́ tó fi wá jẹ́ pé DJ Chicken níṣe ló máa ń fi èpè rabadẹ̀rabadẹ̀ ló fi ránṣẹ́ sí ògògó lọ́nà ọ̀run èyí ó dunni lọ́pọ̀lọpọ̀ tó sì ṣe ni ní kàyéfì èyí náà ló sì mú kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ni máa gbé pòyì ẹnu káàkiri ó ní àṣẹ ẹrógògó tẹ́ ń wò yẹn ó ṣoògùn dákú àti wípé àwọn iṣẹ́ ẹbí pọ̀ lọ́wọ́ rẹ̀ làwọn èèyàn bá ń bi wípé ṣé ó ti ṣiṣẹ́ ẹbí kan fún rí ni àbí kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan ṣùgbọ́n kò rí èsì fọ̀ sí gbogbo irú àwọn ìbéèrè yìí o níṣe ni ó ṣáà bẹ̀rẹ̀ sí ní jambla ẹnu lórí ayélujára èyí náà làwọn èèyàn rí tí wọ́n sì bọ́ sí orí ayélujára tí wọ́n sì ń sọ àwọn òkú ọ̀rọ̀ tí wọ́n ń sọ sí DJ Chicken wọ́n sì ní yóò tún ṣẹ̀wọ̀n lẹ́ẹ̀kan sí èyí náà ni ohun tá a rí gbọ́ tó bá wá ṣe rí àwa náà ó tún máa fún yín bó bá ṣe ń lọ lórí ayélujára lórí ìkànnì yìí ẹ̀yin ẹ ṣáà bá wa máa tẹ̀lé ìkànnì ọ̀hún kẹ̀sì máa fẹ́ràn gbogbo àwọn fọ́nrán tẹ́ bá ti ń rí níbẹ̀ tó èyí náà la rí gbọ́ tà ní amúwá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa ó wá ń lọ ó kù báyìí òun náà ni ìbọn máa ń ró Dayọ̀ Amusa tóun náà jẹ́ pàtàkì ọ̀kan ní lára àwọn olólùfẹ́ ògògó òun náà bọ́ síta o níṣe ni wọ́n máa fi ẹ̀sùn kàn wípé lọ́jọ́ tí wọ́n ń ṣe ìsìnkú ògògó òun náà ló sọ fọ́nrán kan síta ní orí ayélujára wípé tó bẹ̀rẹ̀ sí ní polówó eré rẹ̀ eléyìí bani nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ táwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní sọ kò bá kùn gbé ọ̀rọ̀ sí ṣùgbọ́n níṣe ni òun gan fúnra rẹ̀ ti wá bọ́ sórí ayélujára báyìí láti yànnàná ọ̀rọ̀ náà kó wá yànnàná rẹ̀ lásán o níṣe lòun náà dá òkú ọ̀rọ̀ padà sí àwọn tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí ó ní àwọn fọ́nrán tó bọ́ sórí ayélujára lọ́jọ́ tí wọ́n ń sọ yìí ó ní àwọn fọ́nrán tó jẹ́ wípé ó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti wà tí àwọn ti ṣètò rẹ̀ sílẹ̀ pé ọjọ́ báyìí iná ni kí eléyìí kó bọ́ sí orí ayélujára ṣẹ́yìn náà mọ bí wọ́n ti máa ń ṣe ètò àwọn fọ́nrán sí orí ẹ̀rọ ìléwọ́ èèyàn tó yẹ pé èyí ó ti fi àkókò tó gbọ́dọ̀ bọ́ sí orí ayélujára sí ibẹ̀ òun náà ni ọ̀rọ̀ náà ní ọ̀rẹ́ rẹ̀ kan bá pè é ló bá ní Dayọ̀ irú fọ́nrán wo ló wá sọ sórí ayélujára nígbà tí ẹ̀ ń kẹ́dùn ọ̀kan lára yín lọ́wọ́ yìí ó ní fọ́nrán tóun sọ sórí ayélujára òun náà ni eléyìí táwọn fi ń kẹ́dùn ògògó ló bá ní kò rí bẹ́ẹ̀ o wípé fọ́nrán eléyìí tóun rí yìí níṣe ni ó fi ń polówó ọjà nígbà tí yóò yẹ̀wò lóòótọ́ tó sì wò pé kóun lọ mú kúrò lórí ìkànnì òun fún àkókò yìí ná lórí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti yabo ìkànnì ọ̀hún tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní sọ àwọn kò bá kùn gbé ọ̀rọ̀ sí tí wọ́n sì ń ju òkò èpè ràbàdẹ̀ràbàdẹ̀ lù lòun náà bá bọ́ sí ibẹ̀ wípé kí àwọn èèyàn tiẹ̀ máa ronú kó tó di pé wọ́n ó sọ̀rọ̀ àti wípé
fọ́nrán yìí kì í ṣe òun gangan fúnra òun lòun sọ síbẹ̀, ṣùgbọ́n àkókò tóun ti fi sí orí ayélujára ló gbé síbẹ̀. Ìyẹn ni wípé tí wọ́n bá sọ wípé èèyàn schedule nǹkan sí orí ẹ̀rọ ìléwọ́ èèyàn, nǹkan tó ṣẹlẹ̀ láàrin yẹn ni òun náà ló sì bọ́ síta láti wá yànnàná ọ̀rọ̀ náà fún gbogbo àwọn èèyàn lórí ayélujára wípé kí wọ́n yé rọ̀jò èpèlé òun lórí, kì í ṣe òun lòun fi fọ́nrán náà sí orí ayélujára, ṣùgbọ́n eléyìí tó ti wà níbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ni ó bọ́ síbẹ̀ lákòókò tí àwọn ti tẹ̀ sí orí ayélujára ọ̀hún. Òun náà ló wá láti wá yànnàná ọ̀rọ̀ náà, òun náà la sì rí gbọ́, ta ní ká wá mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa náà. tó Funke Akindele bẹ́ẹ̀ bá gbàgbé lánàá òde yìí bí wọ́n ti ń sin ògògó lòun náà ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Bó ti wá ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọ̀hún ní ìjẹta tọ́rọ̀ náà ṣẹlẹ̀, ó ti kọ́kọ́ fi ọ̀rọ̀ kan sórí ayélujára láti kí àwọn ẹbí ògògó àti láti kí ògògó gọgọ fúnra rẹ̀ wípé ó tún dìgbà kan náà, ó tún dojú àláfìrí àti bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà tó di àná ló fi fọ́nrán sórí ayélujára àti àdúrà fún ara rẹ̀ wípé òun ń ṣọjọ́ ìbí. Bẹ́ẹ̀ náà la ṣe rí tí ó fi sórí ayélujára láwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní yabo ìkànnì rẹ̀ tí wọ́n sì ń sọ pé ohun tó ṣe yìí kò dára, wípé ṣé nígbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń kẹ́dùn ògògó lọ́wọ́ ló yẹ kí òun náà tún sọ fọ́nrán sórí ayélujára láti máa kí ara rẹ̀ kú ọjọ́ ìbí, wípé kò bá ti kú lẹ ti sún ọjọ́ náà di ọjọ́ kejì gan, àti bẹ́ẹ̀ lọ. Láwọn mìíràn bá ń sọ wípé ṣé bí ọ̀rọ̀ yìí ó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé nǹkan tó ṣẹlẹ̀ náà ó ṣẹlẹ̀. Ṣé ẹ mọ̀ pé ìlú gángan lọ̀rọ̀ ayé, bó bá kọjú sẹ́nìkan àtúnkẹ́yìn sẹ́lòmíì, òun náà ni ọ̀rọ̀ náà ló jẹ́ fún Funke Akindele. Ṣùgbọ́n àwọn èèyàn ò rò bẹ́ẹ̀ o, níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ sí Funke Akindele wípé kò tiẹ̀ yẹ kó rójú wípé òun fẹ́ ṣe ọjọ́ ìbí. Láwọn mìíràn náà bá tún sọ wípé ṣé bí kò ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọ̀hún ní rẹpẹtẹ, ó kàn jẹ́ káwọn èèyàn mọ̀ pé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ti wípé ojú òun ó tún rí ọdún mìíràn. Ìyẹn ni wípé ó pé ọdún 49 lórí òkè èpẹ̀, eléyìí táwọn olóyìnbó mọ̀ sí 49 lórí òkè èpẹ̀. Òun náà ni ó ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún, kì í sì ṣe pé ó ṣe ayẹyẹ níranto. Láwọn mìíràn náà bá tún sọ wípé ṣé bẹ́ẹ̀ ẹnìkan bá ti pé ẹni tó ti lọ òun náà lè ṣaláì má fọpẹ́ fọ́lọ́run wípé ó dá ẹ̀mí òun sí. Èyí náà ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbà bí ẹni gbàgbà ọtí tó sì ti di fàǹfà ní orí ayélujára báyìí. Èyí náà la rí gbọ́ tá a tún ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ̀yin náà ohun tẹ́ ẹ bá rí sí ẹ bá wa fi sábàlá àríwísí, ìyẹn comment section. Ṣé nǹkan tí ó ṣe yìí ṣé ó dára ni àbí níṣe ni ó yẹ kó dúró kí ó sún ọjọ́ ìbí rẹ̀ di ọjọ́ kejì kó tó di pé yóò kọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí orí ìkànnì rẹ̀? Èyí náà ni àníkàmúwá sétí ìgbọ́ yín. Ẹ bá wa fi èrò ọkàn yín sí abala àríwísí, ìyẹn comment section. Kò ní jù báyìí lọ lórí ìròyìn tòní. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín. Etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. Àwa náà tá à ń ròyìn náà wá fún yín, a ó máa rí yín bá ní gbogbo ìgbà, a ò sì ní ṣe aláwàtí ara wa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀, ó dìgbà kan náà o, ó dàbọ̀.